ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o, ṣé àlàáfíà ni ẹ wà o, ṣé dáadáa la bá yín o. ẹ káàbọ̀ sórí ètò tòní. Nǹkan tá a gbọ́ ò ní pé ẹjọ́ ṣé lóòótọ́ ni kábíyèsí fẹ́ ṣe re-engagement party fún Queen Naomi. Nǹkan tá a mà tún gbọ́ nìyẹn. Wọ́n ní kábíyèsí fẹ́ ṣe re-engagement party fún Queen Naomi. ẹjọ́ ṣé lóòótọ́ ni àbírọ́? Tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹjọ́ ẹ lọ sí under comment o, kẹ́ ẹ comment o, because ó ń ya èmi lẹ́nu o nígbà tí mo gbọ́ gist yẹn. ẹ̀yin èèyàn lé, ṣé àlàáfíà la bá yín o? ẹ káàbọ̀ sí orí channel mi o, èmi ọmọ yín Máṣọ́lá ni o. Mo máa ń sọ Yorùbá lórí channel mi, ìgbà míì mo máa ń sọ Òyìnbó. ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ subscribe o. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my old subscribers, thank you. Gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ join, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé. ẹ jọ̀ọ́ ẹ má dúró rárá, ẹ subscribe, ẹ like, ẹ share, so that tí n bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin ará ilé yìí mà tún kọ mí lóminú. Bí a ṣe gbọ́, wọ́n mà ní kábíyèsí fẹ́ ṣe super mega re-engagement fún Queen Naomi. ẹjọ́ ṣé lóòótọ́ ni? ẹjọ́ ẹ bá mi lọ sí under comment o, ẹ sọ bóyá lóòótọ́ ni àbírọ́, so that gbogbo wa àjọ máa mọ̀. Èyí tó yà mí lẹ́nu o, in fact bí mo ṣe gbọ́ gan, wọ́n ní Tóbi àti Dr. Elizabeth àwọn ni wọ́n organize ẹ̀. Wọ́n ní kábíyèsí ti ń gbégbèsè o, wípé wọ́n ti ń plan engagement yẹn o. ẹ̀yin èèyàn lé, èmi ò mọ̀ bóyá lóòótọ́ ni o, torí ẹ̀ mo fi bring gist wá o. Mi ì tí believe o, but tí n bá ti gbọ́ anything lórí ẹ̀ máa jẹ́ kẹ́ ẹ mọ̀. ẹ̀yin èèyàn lé, èyí tún kọ mí lóminú o, èyí tún yà mí lẹ́nu o nígbà tí mo gbọ́ tí wọ́n ń sọ pé kábíyèsí ń arrange re-engagement party fún Queen Naomi o, because I will not even believe pé pẹ̀lú gbogbo àwọn olórí yẹn nínú palace, báwo náà ṣe máa ṣe re-engagement, àbí kábíyèsí ní nǹkan kan tó fẹ́ ṣe ni. Ó kàn ń yà mí lẹ́nu ní pé àbí wọ́n tún ní idea míì tán fẹ́ gbé kalẹ̀ ni. ẹ wo bí Mariam àti Ashley ṣe ń jà, Rónkẹ́ àti Mariam náà ń jà látìgbà tí kábíyèsí tó ti jáde. Nínú àdúrà ọlọ́jọ́ méje tọ́jọ́ ṣe, ìjà ni wọ́n ń jà. Bẹ́ẹ̀ ni gbogbo wọn ń sunkún pé kábíyèsí ò ráyè tàwọn, kábíyèsí ò ní time fáwọn, kábíyèsí ò wọ́n lọ́ọ̀ máa ṣàánú wa o. ó ń yè mí lẹ́nu o, because àti ẹ̀rí fìrífìrí àgbọ̀n kankan bóyá irú nǹkan báyẹn ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Akọ̀ṣàdédé rí gist yẹn pé àwọn máa ń plan engagement. Nǹkan tẹ́mi fi lé mi ò tí believe nìyẹn o, èmi ò tí believe. But tẹ́mi bá gbọ́ anything nípa ẹ̀, I will bring it for you. Mo kàn ní kí n mú yìí wá fún yín ni, pé kájọ sọ. But tẹ́yin náà bá ti gbọ́ nǹkan kan, ẹ lọ sí under comment, ẹ jẹ́ ká mọ̀. ẹ̀yin èèyàn lé, èmi mọ̀ pé Ọlọ́run máa gbàkóso o. Tó bá jẹ́ pé bó dẹ̀ ṣe rí nìyẹn, gbogbo wa lájọ máa rí. Ṣùgbọ́n mo mọ̀ pé we want the best, all of us want the best for Queen Naomi. A fẹ́ kí ọkàn wọn kó balẹ̀, a fẹ́ kí inú wọn dùn, a fẹ́ kí wọ́n láyọ̀. A fẹ́ nǹkan kan tó máa ṣe Queen Naomi. Ẹ mọ̀ pé àwa lójoojúmọ́ là ń jà fún Queen Naomi. Kò sí ọjọ́ kan tá kì í jà fún Queen Naomi. In fact gan, àwọn èèyàn wọ́n mọ̀ pé a máa jà fún Queen Naomi ni. So gbogbo nǹkan tá à ń fẹ́ òun náà ni ìdùnnú Queen Naomi. Ìdùnnú wọn la wà after o, happiness wọn la wà after, joy wọn la wà after. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ìdùnnú náà kó bá wọn kalẹ̀. Ṣùgbọ́n kété tá a bá ti gbọ́ gist yìí pé lóòótọ́ ni, mo fi ń dá yín lójú pé mi Máṣọ́lá máa mú padà wá fún yín lóní pẹrẹwu. Lóní pẹrẹwu ni màá wá fi tan ìmọ́lẹ̀ sí gbogbo ẹ̀ fún yín. Ní agbára Ọlọ́run máa wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi àti ọmọ wọn o. Gbogbo bó bá dẹ̀ ṣe rí, a tún máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Gbogbo etí tó ń gbọ́ mi, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Nítorí pé ẹ̀yin náà mọ̀ pé ojú Queen Naomi ti rí. Mélòó la fẹ́ sọ? Mélòó la fẹ́ ròyìn? Ọ̀rọ̀ yẹn lágbára. So tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀, definitely kábíyèsí ní nǹkan kan tó ń ṣe, plan kan wà tó ti ń lọ.
tó jẹ́ pé wọn ò jẹ́ kí ẹ̀dọ̀ ọ̀dọ́ nǹkan mọ̀ tó jẹ́ pé àwọn nìkan náà mọ̀. Mo dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ ló máa já sí rere. So anything tá a bá ti gbọ́ lórí re-engagement party yẹn, ṣé àwọn kémi sọ fún yín pé mi ò tí ì believe o, ṣùgbọ́n anything tí n bá gbọ́ màá mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín, òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Please share this video, like and subscribe. God bless you all.